kìrìsìtẹ́nì ìkòkò kan la tún wì ìkòkò kan tún lélẹ́yìí mo sì tọ́jú ẹ̀ mo tún padà bọ̀ ń padà sọ̀rọ̀ gba rẹ̀ gbogbo ẹ̀ ló ti wà ń kíkálẹ̀ ìkòkò kan la tún wì ìkòkò kan la wì iwájú church la ti wù náà iwájú church kan la ti wù. ọmọ nàìjíríà ọ̀rọ̀ Quadri lẹ́rù pé mo bá wá àtolùṣọ́ àti sheriff àtàwọn tó kù ṣùgbọ́n ọ̀rọ̀ tí mo bá wá ju ọ̀rọ̀ Quadri sheriff àtolùṣọ́ lọ o mo fẹ́ tún bá àwọn olùṣọ́ tó kù tó pọ̀ mo fẹ́ bá wọn sọ̀rọ̀ wọ́n jẹ mí lọ́rọ̀ ọkùnrin kan báyìí tó ṣe bí wòlíì tó kórun gbọ̀n ánu báyìí níjó ní tí ń fọ́n tá ọjẹ́ mi lọ́rọ̀ ọkùnrin kan báyìí tí ihò mú ẹ̀ dàbí sálẹ́sà tírélà tó lóun gbèlú èbó àná jẹ́ mi lọ́rọ̀ dọ́kàsá lísè ń tẹ̀síwájú ọmọ nàìjíríà ẹ̀yin wòlíì èké ojú yín ti bó ẹ̀yin religion bigots ojú yín ti bó ẹ̀yin onísọkúsọ sọ́tàn yín wọ́n nítorí pé Oriyomi jẹ́ muslim ni torí ẹ̀ ló ṣe gbọ́rọ̀ Quadri lérí àwọn ọ̀rọ̀ kan bẹ tó yẹ kí tẹ́ bá ń sọ lẹ́nu tá a bá fún yín lésì àrọ́mọdọ́mọ yóò fún yín lésì lọ́la ọ̀rọ̀ tó yẹ kẹ́ ẹ sọ sọ́wọ́ báyìí kẹ́ ẹ fi irun mú kẹ́yìn gan rí i pé ó ń rùn létí yín ó ń rùn nímú yín ó ní àwọn ọ̀rọ̀ tẹ́ ń sọ. ìgbà tí bàbá Quadri àti ìyá Quadri wá bì ẹ dákọ̀ ọmọ nàìjíríà wo irú ipò tí bàbá Quadri àti ìyá Quadri wà ń gbà wọn wá bí kí wọ́n sì gbọ́rọ̀ lẹ́nu wọn. pásọ agbọn mo fi pe ọlọ́pàá tó wà ní ṣáàtì kéèsì ẹ wípé agbọn nǹkan báyìí wọ́n dẹ̀ ní kó sí nǹkan tó jọ bẹ́ẹ̀ pé ta ló ń sọ nǹkan yẹn fún wa pé ìròyìn ẹlẹ́jẹ̀ ni pé kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ pé báwo ni àwọn ṣọmọ máa lọ wókò ọmọ tí wọ́n ní mú bàbá ọmọ àbáwọn fámìlì ẹ lọ síbẹ̀ wọ́n ní rárá ká má gbà àgbọ̀ ká má ṣe kankan kán jọ torí Ọlọ́run kò yé wa mọ́ náà ni mo ṣe wá síbi kán jọ kán ṣàánú wa báyìí o àwọn èèyàn wa tó ti gbìyànjú lórí wa pọ̀ gan tó ti gbìyànjú lórí wa gbogbo bí a ti jẹ gbèsè torí ẹ kò sówó kankan lọ́wọ́ wa torí mọ́tò tí mò ń lò mo ti ta mo ti jẹ kankan lọ́wọ́ bíríkìlà ni mo ṣe o mo ti ta mọ́tò mi. ìròyìn ẹlẹ́jẹ̀ ó ti di ìròyìn gidi ó ti di ìròyìn gangan bó tiẹ̀ jẹ́ pé ròyìn ìbànújẹ́ ni ọmọ nàìjíríà síbẹ̀ rí bàbá Quadri ìyá Quadri náà wà ń bẹ̀ láti mú wá sí ìrántí yín ni o gbogbo tẹ́ ń wò yìí lókulẹ̀ ti wà ní orí channel Oriyomi Hamzat Rescue Mission tẹ́lẹ̀tẹ́lẹ̀ lórí YouTube gbogbo ẹ̀ ló ti wà ń bẹ̀ bí bàbá Quadri ti ṣàlàyé tó jẹ́ pé àlàyé yẹn ẹni tó bá ní làákàyè yóò mọ̀ wípé ejò olùṣọ́ lọ́wọ́ nú ẹni tó bá ní làákàyè yóò mọ̀ pé sheriff tí wọ́n mú tí wọ́n jẹ́ kó yé wa pé wà nínú ẹgbẹ́ òkùnkùn tí wọ́n sì ka ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn bíi mẹ́rin nígbà náà wọ́n ká èèyàn bíi mẹ́rin wọn èso ọ̀pọ̀lọpọ̀ wọ́n ká èèyàn bíi mẹ́rin tọwọ́ ọlọ́pàá sì ti tẹ̀ ẹ wá jẹun kọ́kọ́ wọlé síbí ẹ̀yin ọlọ́pàá ẹ̀ mọ̀ ní mọ̀ bínú ni a máa bú yín lọ́pọ̀lọpọ̀ gbà a máa sọ ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí ó máa kàn yín tí ó máa dùn yín tó ṣeé ṣe kẹ́ ẹ má nífẹ̀ẹ́ sí ẹ̀yin ọlọ́pàá orílẹ̀-èdè nàìjíríà bá a ṣe bú yín tó bá a ṣe sọ̀rọ̀ tó bá a ṣe pè yín tó kẹ́ ẹ bá wa ṣiṣẹ́ lórí ọ̀rọ̀ Quadri ọ̀dà Oriyomi lọ́wọ́ padà rí ibi òkú Quadri wà báyìí àbí bàbá Quadri àbí ọ̀pọ̀lọpọ̀ àwa tá à ń sọ̀rọ̀ lórí social media lápadà rí ibi tí òkú Quadri wà bá a tiẹ̀ rí ìjà aláṣẹ lábẹ́ òfin láti lọ rèé wú bí
lábẹ́ òfin sa láṣẹ láti lọ rèé wù. àwa yìí ti ríbi tí ọkùnrin kan ti gé èèyàn lékìrí tó sì ń rí mọ́lẹ̀ sáwọn ibì kọ̀ọ̀kan ládùúgbò rẹ̀ tó tún fà wọ́n kan sínú ògógóró tó yẹ pé tó bá ti nídìí páàtì èèyàn nímú ti ń lò ó. lẹ́yìn tá a ṣe iṣẹ́ ìwádìí wa investigative job wa tán a kàn sí iléeṣẹ́ ọlọ́pàá pẹ̀lú àjọ àmọ̀tẹ́kùn ni la fi rí onítọ̀hún mú nígbà náà. bó tilẹ̀ jẹ́ pé a ti mú gan ó ti wà níkàáwọ́ wa tí ò ríbi sá lọ mọ́ ṣùgbọ́n tá a bá mú tó dojú ìjà kọ wá tápá wa bá ká ń bẹ̀ yẹn a jẹ̀bi tápá rẹ̀ náà bá ká wa a jẹ̀bi lábẹ́ òfin wọn ò ní kí n wá débẹ̀ àbí òye yín nígbà náà. ọmọ nàìjíríà síbẹ̀ gbọ́rọ̀ tí bàbá Quadri ń sọ ẹ rí àgbàlagbà bí ṣe ń sunkún. mo wá rí àwọn àgbàlagbà kan tó jẹ́ pé ẹkún ọmọ wù wọ́n láti sun tó jẹ́ pé ó wù àwọn náà kí wọ́n wá ọmọ wọn tì bí bàbá Quadri ṣe wọ́ ọmọ rẹ̀ tì àti àwọn ọ̀dọ́ kan tó wù àwọn náà kí òbí wọn kó máa ṣe bí bàbá Quadri ti ń ṣe kiri láti pàṣẹ àrìnfẹsẹ̀ sí látọ̀dọ̀ tiẹ̀ náà tó jẹ́ pé kàkà ká sọ̀rọ̀ lórí bá ṣe rí Quadri kàkà ká sọ̀rọ̀ lórí ìdájọ́ òdodo kàkà ká sọ̀rọ̀ lórí báwọn ọlọ́pàá ó ṣe bá wa ṣiṣẹ́ tí Quadri ó di rírí ọ̀rọ̀ ẹ̀sìn ni wọ́n ń sọ ọ̀rọ̀ rádaràda ní tẹnu wọn jáde ọ̀rọ̀ tí ọ̀bá làákà ìmú tí n bá rágbàlagbà míì ńgbà míì tó bá ń sọ̀rọ̀ ó mà máa ń jọ mí lójú gan ni o ó mà ṣe o ṣe rí nàìjíríà ṣá ẹ ṣàjà máa ṣe wọn tá a bá lè ṣe torí pé dídá nàìjíríà ọwọ́ ọlọ́run ló wà ènìyàn búburú ti pọ̀ jù ènìyàn rere ò tó nǹkan mọ́ ìwọ̀n àwọn ènìyàn rere tó tún kù lórílẹ̀‐èdè nàìjíríà ojoojúmọ́ làwọn ọmọ nàìjíríà tún discourage wọn láti ṣe rere nàìjíríà àwọn èèyàn burúkú tó wà nàìjíríà wọ́n wà strategic débi pé tí wọ́n bá fẹ́ gbè lẹ́yìn ẹni bíbí tiwọn tí wọ́n bá fẹ́ sọ̀rọ̀ burúkú tí wọ́n bá fẹ́ dásọ̀rọ̀ ìwà ìkà wọ́n mọ orúkọ burúkú tí wọ́n sọ ẹni tí bá ń tú àṣírí ìkà wọ́n mọ orúkọ burúkú tí wọ́n sọ ẹni tí ò bá fẹ́ kí wọ́n máa hùwà ìkà mọ́ ẹni Oriyomi Hamzat torí pé ó jẹ́ mùsùlùmí ní fi ń gbọ́rọ̀ àwọn pásítọ̀ wọ́n ti fún yín lésì tó pọ̀ ṣùgbọ́n ṣé pásítọ̀ tí ó bá dáràn sáàsọpọ̀ dáràn ni ṣé pásítọ̀ tí ó bá rìnrìn bẹ̀sẹ̀bẹ̀sẹ̀ àbẹ̀ níṣẹ̀ṣẹ̀ tẹ́ ẹ bá ti rí àáfàá tọwọ́ tẹ àáfàá kan tó jẹ́ pé kàkà kó sọ̀rọ̀ burúkú kó sọ̀pọ̀tì àwọn tí wọ́n fẹ́ kíyàwó jẹ ẹni tó ṣiṣẹ́ ẹbí tó wá sórí pé òun já àáfàá tó wá bọ́ta tí wá ń gbè lẹ́yìn àáfàá tó ṣiṣẹ́ ẹbí oníṣẹ́ ẹbí làáfàá yẹn náà tẹ́ ẹ bá ti rí oníṣègùn ìbílẹ̀ tọwọ́ tẹ oníṣègùn ìbílẹ̀ kan tó jẹ́ pé kàkà kó náà sọ̀rọ̀ kó gbìyànjú bí ẹni tọwọ́ tẹ̀ yẹn ó ṣe jìyà ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ tó jẹ́ pé èyí tí ń sọ ni pé ó ń gbè lẹ́yìn ẹni yẹn ó ń bú àwọn tó tú àṣírí oníṣègùn ìbílẹ̀ tó hùwà ìkà irú ẹni bẹ́ẹ̀ náà oníṣègùn ìbílẹ̀ burúkú lòun náà ẹni ibi ni tẹ́ bá ti wá rí pásítọ̀ tọwọ́ bá tẹ̀ tàbí wọ́n ń ṣèwádìí pásítọ̀ yẹn lọ́wọ́ àwọn tó wá dúró pé ẹ ṣèwádìí ẹ̀ dandan ẹ ṣèwádìí ẹ̀ dandan tẹ́ bá ti rí pásítọ̀ kan tó jáde tó bá ń sọ̀rọ̀ burúkú sí ẹni tó ní kí wọ́n ṣèwádìí pásítọ̀ tó hùwà ìkà òun náà irú iṣẹ́ tí pásítọ̀ yẹn ṣe ń bẹ lọ́wọ́ tiẹ̀ náà. gbogbo ẹ̀yin ọmọ ilé ìjọsìn gbogbo ẹ̀yin ọmọ ilé ìjọsìn kìrìsìtẹ́nì tẹ́ ẹ bá jẹ́ pé ń jọ́sìn ní abẹ́ pásítọ̀ yòówù tó ti jáde láti sọ̀rọ̀ burúkú sí àwa tí à ń tà ní kí wọ́n wádìí ikú tó pa Quadri tó ń gbè lẹ́yìn ẹ̀sìn tó sọ pé torí ẹ̀sìn ló ń ṣe ń sọ bẹ́ẹ̀ ẹ mọ́ lọ ilé ìjọsìn rẹ̀ mọ́ lílò ni ò tí ì kàn yín yóò lo ẹ̀yin náà njọ́ kan ẹni bí ní ìka èèyàn ni kí tiẹ̀ ní rádaràda tá à ń sọ gan kí ló ń jẹ́ ẹ̀sìn what is religion kí ló ń jẹ́ ẹ̀sìn gan does it exist at all ǹjẹ́ ẹ̀sìn tiẹ̀ ń bẹ yeah we need to ask you question ǹjẹ́ ẹ̀sìn ǹjọ́ tiẹ̀ ń bẹ check your Bible check your Quran
ẹ̀yin oníṣẹ̀ṣe náà ẹ wo ẹsẹ̀ ẹ̀fà yín, ẹ̀yin ọlọ́sàn yẹn bọ̀sán ìlérè, ẹ̀yin ẹlẹ́rìndínlógún ẹ jẹ ẹ̀rìndínlógún yín wò. Kí ló ń jẹ́ religion? Religion ò exist, kò sí tó jẹ́ religion. Yes, kò sí tó jẹ́ religion without humanity. Humanity is religion. Humanity is religion. Má ṣe àgbèrè, Ọlọ́run ò níyàwó tó ṣàgbèrè pẹ̀lú. Má ṣe panṣágà, Ọlọ́run ò níyàwó tó ṣe panṣágà pẹ̀lú. Má pànìyàn, Ọlọ́run ò lè pa, Ọlọ́run ò dẹ̀ lè pọ̀ mọ́ rẹ̀. Àwa la mọ̀ para wa, àwa la mọ̀ ṣàgbèrè pẹ̀lú ìyàwó ara wa, àwa la mọ̀ ṣẹra wa, àwa la mọ̀ parọ́ mọ́ra wa, àwa la mọ̀ dìtẹ̀ ara wa tá a fi mọ̀ tí ó jẹ́ pé ẹni tó bá dìtẹ̀ yóò mọ̀ kò bínú Ọlọ́run. Àwa la mọ̀ ṣe dáadáa síra wa tá a fi mọ̀ aráàánú Ọlọ́run gbà. Religion without humanity is zero, is nonsense, is absurd. It does not exist. Religion, reason tí religion ò fi exist tí ò sí religion ni pé Ọlọ́run ò dá religion fún ẹranko. Ẹranko kò kírun, ẹranko kò kí ń lọ church, ẹranko kì í dáfá. You don't get it. Ọlọ́run ò dá religion fún ẹranko. Èèyàn, àwa èèyàn ló dá religion fún. Wọ́n sì fi yé wa pé lọ́jọ́ ìdájọ́ kò sí ìdájọ́ tí wọ́n ṣe fún ẹranko kankan ju pé èyí tó bá kan ara wọn lọ́nà àìtọ́ wọn ò ní kó kàn padà, èyí tó bá yanra wọn jẹ yóò ní kó ṣe tiẹ̀ padà, kálukú sì máa lọ ó tán. Ṣùgbọ́n àwa èèyàn ni wọ́n dájọ́ lé wa lórí. Wọ́n ní babaláwo ń kú, àáfàá ń kú ó ní gbàgbọ́ rọrùn. Wọ́n sọ lóòtítọ́ o pé náà wà níwàrùn, kò sẹ́ni tó mẹ́ni tí ó wọ̀ náà. Kí ni rádaràda? O ò ní wàárí, ò ń sọ̀rọ̀ ẹ̀sìn, o ò lọ́rọ̀ rẹ, ò ń sọ̀rọ̀ ẹ̀sìn, ara ilé rẹ ò lérò sọ̀rọ̀ rẹ dáadáa, ò ń sọ̀rọ̀ ẹ̀sìn, alábàáṣiṣẹ́pọ̀ ò lè sọ̀rọ̀ rẹ dáadáa, ò ń sọ̀rọ̀ ẹ̀sìn. When it comes to religion, kìnìkan dídìrín kan náà tó yẹ pé igáàdì mi ọgbà ìju ìrandíran bàbá ńlá bakú ẹ̀ lọ. Ó sọ pé téèyàn bá ti ń sọ̀rọ̀ ẹ̀sìn, téèyàn bá ti ń gbè lẹ́yìn ẹ̀sìn kan, kò ní gbà yìí, o ò ní gbà yìí. O ò mọ tán pè ní iyì ni. Ọlọ́run ló máa ń fún yàn. Ọlọ́run kì í sì fún alábòsí èèyàn. Ẹni tí ò bá ti ṣàbòsí nìkan ní Ọlọ́run kì í fi sílẹ̀. Alábòsí ẹ̀dá Ọlọ́run ó fi sílẹ̀. Ẹ̀yin alábòsí rádaràda yìí. Ojú yín ti bó. Wọ́n ti wú òkú Quadri. Kí lẹ fẹ́ sọ? Ojú yín ti bó. Ẹ̀yìn kùlé pásítọ̀ wọ́n ti padà wú òkú Quadri, ẹ̀yìn kùlé olùṣọ́. Kí lẹ fẹ́ sọ? Wọ́n lá sọ̀rọ̀ ńgbà tí Ramoni. Gbogbo ọ̀rọ̀ tá à ń sọ, ṣé ọ̀rọ̀ tó wà ní kóòtù la máa ń discuss lórí social media? Àbẹ́ ẹ̀ mọ gbàtẹ́ ẹ̀kú mọṣẹ́ tí èsì pé ṣe ẹ̀yin ni ẹ kàn bọ́ sórí social media ẹ kàn ń sọ̀rọ̀. You are just splitting nonsense. Fúnra ọlọ́pàá ló investigate. Fúnra ọlọ́pàá náà investigate ọ̀rọ̀ Abdulrahman nílọrin. Mélòó nínú wa ló mọ̀ sí ọ̀rọ̀ yẹn títí tọ́lọ́pàá fi investigate? Was it not the police that exposed the atrocities of Abdulrahman nílọrin? It was police, because they did their job professionally, diligently, appropriately, and we got to understand that Abdulrahman, even no converse for ọlọ́pàá, kí any blogger, any social media, any religion bigot, before we started putting our mouth. Ọlọ́pàá ṣiṣẹ́ tó yẹ kán ṣe. Wọ́n dẹ̀ gbé lọ sí court. My dear brothers and sisters, what do you expect from us? What do you want us to say? Tell me. Do we supposed to be questioning the police that have done the right thing? Do we supposed to be fighting them? Do we supposed to tell them what to do after they have done the diligent job? What we're supposed to do is to come on social media and appreciate the Nigerian police for doing the right thing, for doing the needful, for carrying out their obligations diligently. That is what we're supposed to do. If you have missed my content, you can come to my channel, Oriyomi Hamzat Rescue Mission. Search back. If you don't know, you ask.
Bible said my people perish for lack of knowledge. Ó ní àwọn èèyàn mi ń ṣègbé torí pé wọn kò ní ìmọ̀. Knowledge ló lè máa mú ẹnìkan sọ̀sọ́kúsọ. The reason why I'm saying this is for you to know the right thing. Know the truth and let the truth set you free. My dear brothers and sisters, Muslim and Christian, even traditional believers, enough of this trash, enough of this nonsense. Enough of this religion. By religion, I am a Muslim. By profession, I am a professional broadcaster. By religion, I am a Muslim. By profession, I am a professional broadcaster. By calling, I'm an activist. By calling. So, what are you telling us? Ọlọ́pàá ti ṣe tó ẹ kàn ṣe. And mind you, if you care to know, lọ́dọ̀ tiwa ń bí, àwa ò kì í pick content lórí social media. We don't do that. We don't pick content from social media. We don't pick topic from social media. Anybody that feel like running to us to join him in seeking justice, we are ready. You don't come to us, what do you want us to do? We don't know the nitty-gritty of what we are fighting for. What do you expect us? What do you expect from us? The people that came to us that, look, Oriyomi Hamzat, this is happening to me. Yeah, bye, ló ti jẹ́. A ti máa ṣe underground investigations wa, a máa ṣe pre-listening and some other things that we're supposed to do. We make some call. We find out that we are fighting for just matter, not ordinary matter. That what we are fighting for is justified. Then we move on with our fighting, with our advocacy. So what are you saying? Please, I am begging you. Ọmọ Nàìjíríà, ẹ jọ̀ọ́, a ní ká panupọ̀ ká bólè wí ẹni bí olóńfò sí ọ̀dà. Ó jẹ́ Mùsùlùmí, ó jẹ́ Kristẹni, ó jẹ́ ẹlẹ́sìn àbáláyé àbí kí wọ́n mọ̀ pé ẹlẹ́sìn àbáláyé náà ni. Ẹ jọ̀ọ́, ẹ jẹ́ ká gbàgbé sentiment. Forget sentiment. Let's be objective. I can fight anybody that nǹkan wa ò papọ̀. Mi ò faramọ́ tó ṣe. Me, I don't think religion when I'm doing that. I can choose anyone to be my person. Tó bá ti pé nǹkan tó ń ṣe ó bá ìlànà mi mu. I don't choose religion. And many of you náà tẹ́ ń yánu fìrí bí gba màálù gbé mọ́ngòrò tẹ́ ń sọ̀rọ̀ religion yìí. Iye kúkú ṣe religion yẹn náà oníṣekúṣe nìyí. Onírin ìyà ó ń sọkú sọ. Ẹ ti pààyàn, ẹjọ́ ń pààyàn ní ẹ̀yin àti olùsọ tí wọ́n wú òkú Quadri lẹ́yìn kùlé wọn. Ẹjọ́ wà lẹ́nu ẹ̀ ní ẹjọ́ ń pààyàn ní apààyàn ní yín. Bá ń gbé kòkó ń apààyàn ní gbé kòkó ń wá gbé ti pépà mọ́ fọkàn àmọ́ tí wọ́n rí mọ́ bẹ́ẹ̀. Ṣebí ẹni kìrìsìtẹ́nì ìkòkò kan la tún wì. Ìkòkò kan tún lélẹ́yìí mo sì tọ́jú ẹ̀. Mo tún padà bọ̀ ń padà sọ̀rọ̀ gba rẹ̀ gbogbo ẹ̀ ló ti wà ń kíkálẹ̀. Ìkòkò kan la tún wì. Ìkòkò kan la wì. Iwájú church la ti wù náà. Iwájú church kan la ti wù. Ọwọ́ sì tẹni tó rí mọ́ bẹ́ẹ̀. Bó ṣe débi kòkò yìí tí wọ́n wú kòkò yìí. Ológbò dúdú ló jáde nínú ẹ̀. Láàyè. Bẹ́ẹ̀ ni ológbò dúdú inú sájáde nínú kòkò yìí láàyè. Láwọn community yẹn wọ́n bẹ̀rẹ̀ sí ní na pásítọ̀ yẹn. Nígbà fẹ́ palẹ̀ nìkan ni ẹ mọ̀ pa ẹ mọ̀ gbé la gidigbo. You know how many lives this station have saved? Wọ́n ti rí òkú Quadri. Àwọn tí wọ́n mú sì ti jẹ́wọ́. Gbogbo ẹ̀yin tí ẹni tá a bá ti rí ọ̀rọ̀ Kristẹni legun wa máa ń ràn. Ẹ máa dájọ́ ara yín bí tẹ́ ẹ bá wà. Tó bá jẹ́ good Christian. Mọ́ wulẹ̀ jẹ́ kí egun mi ọ̀ràn mọ́ tí n bá rọ̀rọ̀ Kristẹni. Sọ fún àwọn Kristẹni tó bá mọ̀ pé ẹ mọ̀ jù Oriyomi ọ lẹ́nu ọ̀rọ̀ lórí wa mọ́.
ìwọ tó o bá jẹ́ muslim tí wọn náà bá rí pé tí n bá rí muslim lẹ́gùn mi mọ́ ràn sọ fún wọn pé ẹ mọ̀jọ́ Oríyọmí ọlẹ́nu ọ̀rọ̀ lórí wa mọ́. Gbogbo eléyìí ò lè stop wa. The only thing tó lè stop ni pé káfíwà burúkú lẹ jẹ́ ayé para wa. À ń sọ̀rọ̀ pé èèyàn pààyàn ń sọ̀rọ̀ ẹ̀sìn. Humanity first before religion. Humanity first. Gbogbo tó wà nínú bíbélì pátápátá ìtàn ni. Kódà àdúrà tí ń bẹ nínú bíbélì ó rọ̀ mọ́ ìtàn. Gbogbo tó wà nínú Kùránì pátápátá ìtàn ni. Àdúrà tó wà ń bẹ ó rọ̀ mọ́ ìtàn. At the end of ìtàn yẹn Ọlọ́run ó wàá fi wọ́nì sí wípé nígbà táwọn báyìí ṣe báyìí ìṣẹ̀lẹ̀ báyìí ṣẹlẹ̀ ṣé bíbẹ̀ láti rí tàn Sódómù àti Gòmórà. Ìtàn Sódómù àti Gòmórà ṣé bíbẹ̀ láti rí tí wọ́n ń ṣe ìṣekúṣe àwọn ọkùnrin àti ọkùnrin nǹkan kan tó fi di pé ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ sá tí Ọlọ́run dì pẹ̀lú wọn. Ṣé bọ́lọ́run fi ń wọ̀nù wa ni pé káwa má ṣerú ẹ̀ o torí àwọn tó ti ṣerú ẹ̀ ṣáájú wa ò ń pa wọ́n rẹ́. Àbí? Was it not in the Bible and the Quran? The journey of Prophet Yusuf, the journey of Joseph. It is the Bible and Quran. Ọlọ́run narrate bó ṣe lo ayé ẹ̀ bí ó ṣe lálàá bó ṣe gbé bá ṣe wọ́n ń gbọ́ tàn yẹn lọ́kọ̀ọ̀kan ó ń kọ́ wa lẹ́kọ̀ọ́ pé gbogbo àlákọ́lé yẹn máa ń rọ́ o. Ìtàn yẹn tún tẹ̀síwájú pé bó ṣe padà di ẹni tí ó jẹ́ pé àwọn tí wọ́n ta sóko ẹrú tún padà wá dọ̀bálẹ̀ níwájú ẹ̀. Yes, ìtàn yẹn tún kọ́ wa pé bí òbí bá nífẹ̀ẹ́ ọmọ kó má máa fi hàn sí àwọn yòókù kó má bàa kó ọ̀tá fún èyí tó fi hàn yẹn. So ṣé story kan yẹn ok ṣé gbogbo àwọn tó ta Yusuf sóko ẹrú Joseph ṣé gbogbo wọn kọ́ ọ́nà padà regret pé àwọn ta ni. Gbogbo wọn padà regret now. So what are you telling me? What is so sacrosanct in the religion that you cannot understand the religion you choose? Religion is a matter of choice. God has his own. He has the power to make the religion one. Ó lè ṣe gbogbo ẹ̀sìn lẹ́yọ̀ kan. He has the power. Ó kàn ṣe tó wù ní. What's your problem? Humanity. Forget your religion. Rí ìyà tó bá ń jọmọ nìkejì rẹ bíi pé wọ́n ló ń jẹ. Rí ẹni tí wọ́n yàn jẹ bíi pé wọ́n náà yàn jẹ. Let's stand up for ourselves. Forget. In fact, I don't know from where that statement comes from. I don't know what touched your medulla oblongata. I don't know. Something is wrong somewhere. I swear. May God heal you. May God heal you. May God heal you. Because Abdurrahman lórúkọ mi, Abdurrahman Ládédoyin, Timothy Sẹ̀lẹ́ni ó tán ṣúgà padà já. Téèyàn bá gbè lẹ́yìn èèyàn, ń gbè lẹ́yìn Abdurrahman bàbá Abdurrahim tí tún jálàjì tó tún máa ń ràn yẹn lọ Mẹ́kà tó tún máa ń fáwọn èèyàn ló ń jẹ nínú Ramadan. Not somebody from Celestial Church of Christ if I were like you. But me, Oriyomi Hamzat, I'm not sent to Muslim, neither sent to Christian, but to humanity. Humanity. Mo dúró ni torí mo mọ̀ pé ojú yín ó padà bò. Mo mọ̀ pé ojú yín máa padà bò. Ó tán. Ó yẹ máa jáde báyìí kẹ́ wá máa sọ̀rọ̀. Ó yẹ kí wọ́n sọ òkò pa yín ni. Gbogbo ẹ̀yin tẹ́ ń jáde tẹ́ ń sọ̀rọ̀ religion. Ó yẹ wọ́n sọ òkò pa yín ni. Ẹ má bọ̀ kẹ́ wá máa sọ̀rọ̀ báyìí. Ẹ wá máa sọ̀rọ̀ báyìí. Èèyàn ń sunkún bẹ́ẹ̀ yẹn ọkùnrin ń sunkún bí obìnrin torí pé kò rí ọmọ ẹ̀. Ó ń sunkún. Èdè sọ̀sọ́kúsọ. Lálàáfíà fa. Wọ́n ti wú òkú báyìí. Wọ́n padà lọ ilé ẹjọ́. A ti ní evidence. Ǹjẹ́ tí wọ́n bá lọ ilé ẹjọ́ tí wọ́n fi pastor ṣe ẹ̀wọ̀n gbére àbọ̀n pa pastor àbọ̀n dájọ́ kú fún pastor. Wọ́n kúkú pààyàn mọ́ Nàìjíríà wọ́n kàn dájọ́ kú náà ní ààrẹ tí wọ́n pa. Òṣìṣẹ́ ọ̀mọlẹ̀ ló dàbí pé ó sáyìn kí nìyẹn last nígbà tó wà ní gọ́fìnà Edo State. Mi ìdè rántí yíyá yẹn. Wọ́n pààyàn mọ́. Tí wọ́n bá dájọ́ kú tán court gọ́fìnà gbọ́dọ̀ sáyìn. Àwọn gọ́fìnà sá láti sáyìn death warrant láti lọ pa ẹni tí wọ́n ti dájọ́ kú fún kí wọ́n má lókù èèyàn lọ́rùn ṣùgbọ́n wọ́n lè rántí adúrú òkú èèyàn tán ní lọ́rùn káwọn tó di gómìnà o. Wọ́n lè rántí how desperate they are kán tó di gómìnà.
how desperate that position was to them that time kó tó di gómìnà gbọ́ngbà tán di gómìnà tán wọ́n lè sign death warrant o wọ́n sign tọ̀sùn o à ń retí tìlọrin ti Kwara State ta ló sọ fún yín pé tẹ́ ẹ bá sign death pé kàn lọ pa ẹni tán ti dájọ́ kú fún ta ló sọ fún yín pé ẹ ló kó èèyàn lọ́rùn kódà nínú ìdájọ́ sẹ̀ríà ààyè wà láti pa ẹni tó bá pààyàn tí sẹ̀ríà sọ nìyẹn òfin Ọlọ́run gan ni kẹ́ ẹ pa ẹni tó bá pààyàn Bíbélì sọ pé ẹni tó bá ti bí ìdà pààyàn kí ni wọ́n fi pa ìdá náà fi máa pa now. So what's your problem? What is restricting you from follow the rule of Almighty God? What is restricting you? Some other laws that could be jettisoned. The laws of human beings, you follow it strictly. But the law of Almighty God, from both Quran and Bible, you cannot follow it. If you don't sign it today, tó yẹ pé oúnjẹ owó Nàìjíríà owó tax wa náà lẹ tún fi ń bọ́ wọn níbi tẹ́ ẹ kó wọn sí kí ló máa jẹ́ ẹ̀kọ́ fún àwọn tó tún ṣerú ẹ̀ lọ́la kí ló máa jẹ́ ẹ̀kọ́ fún pásítọ̀ wòlíì gan kọ́ olùṣọ́ tọwọ́ tẹ̀ yìí àtọmọ rẹ̀ kí ló sì máa jẹ́ ẹ̀kọ́ fún Abdulrahman tọwọ́ tẹ̀ nílọrin ní Kwara State. ẹ bẹ̀rẹ̀ sí ní sign ẹ jẹ́ kárí kò síbi tí wọ́n ti pa ẹni tó bá ti pààyàn kò síbi tí wọ́n ti pa wọ́n ń pa wọ́n l'Amẹ́ríkà wọ́n ń pa wọ́n ní Saudi Arabia tó bá yẹ pé torí ẹ̀sìn ní Saudi Arabia they do in America wọ́n ń pa ẹni tó bá ti pààyàn what are we saying? ẹ bá pa wọ́n tó bá ti ṣe ẹ pa wọ́n dànù tí ìdẹ́jọ́ bá ti ní ẹ pa wọ́n torí pé wọ́n mọ̀ pé ẹ̀ ní pa wọ́n tán bá fi wọ́n síbẹ̀ tó bá pẹ́ wọ́n lè fẹ́ lómi amnesty tán kí ni wọ́n mọ̀ pé amnesty náà ni wọ́n kàn dáríjì ni tán bá ti dáríjì báyìí wọ́n á ní pé wọ́n dín ẹ̀wọ̀n rẹ̀ kù from pípa from condemn wọ́n á fi sí láìfà tẹ́lómi ìbádé láti láìfà òun ní fún amnesty àbí kó dínkù sí 20 years wọ́n á sí gbogbo ọjọ́ tí wọ́n fi ṣẹjọ́ wọ́n á sí gbogbo ẹ̀ mọ́ ẹ wá ní ìwà ọ̀daràn mọ́ pọ̀ sí ìwà ìkà mọ́ pọ̀ sí gbogbo àwọn Boko Haram tí wọ́n mú àwọn náà rìn káàkiri ìlú ni kò sí nǹkan kan mọ́ ọmọ Nàìjíríà ọ̀rọ̀ kòkó yẹn bá a tún gbé kòkó jẹ́ fi hàn wọ́n lè rò pé wọ́n lè mọ̀ pé n fi ṣeré ìkòkòrè ilé ìjọsìn kan láti wú nìbàdàn ilé ìjọsìn kan láti wú kòkó yìí nìbàdàn ológbò dúdú lọ sájáde inú ẹ̀ tí wọ́n ń rì mọ́lẹ̀ ẹni tó sì ń rì gan wọ́n mú nìbàdàn yìí náà ni ẹni ẹ bá rí ẹ mú wá ẹ máa fa àwa tó bá ṣiṣẹ́ láabi tó ta Kùránì tó ṣe tí ọ̀dà tó bá yé èèyàn jẹ́ ẹ mú wá bó ṣe wòlíì náà ni ẹ mú wá bó ṣe pásítọ̀ ni ẹ mú wá kò sí ìtawà kì í sọ lórí ètò wa náà láti sọ ti ọkùnrin kan onífá tó fi oògùn fa èèyàn kan wálé látàbúrọ̀dù ńgbà yẹn obìnrin táwọn onífá fi wá pé kìí sara àwọn o instead tẹ́ fi mọ́ ọ lọ sọ̀sọ́kúsọ tí ì bá sara yín ẹjẹ́ á mọ̀ tó bá ṣe ń tí ọ̀dà. So last warning for those people that does not know the next thing to do, that whatever we are agitating for justice, we are advocating for justice. What you need to see is religion. Stop being a religion by God. Let's be just. Let's be fair. Let's be straightforward. Let's be truthful. Ló lè gbé wa débi tá à ń lọ ìjọba ilé yóò dá tòun ò dá wọ́n ṣe kinní kan ṣé Tinubu ló pa Quadri báyìí tẹ́lẹ̀tẹ́lẹ̀ a lè sọ fáwọn bàbá Quadri pé Ọlọ́run ó ṣe é ní rírí a lè rí Quadri mọ́ báyìí òkú Quadri lárí o òkú Quadri ni wọ́n ti padà wó òkú Quadri ìgbà yẹn wọ́n sọ pé wọ́n ò wú a graduate for that matter táwọn òbí ẹ̀ ń retí pé káwọn náà máa jẹun rẹ̀ ẹ̀dọ̀ dẹ́mi ẹ̀ légbodò ẹ̀ pàdánù. Where is your conscience? Where is your conscience? Where did you throw it? Where is your conscience? ẹ dúró níwájú Ọlọ́run lọ́jọ́ kan tẹ́ jábọ̀ gbogbo tẹ́ gbélé ayé ṣe ṣé torí owó iná ṣé torí ọlá ẹ fẹ́ gun mọ́tò nílá ẹ fẹ́ jẹun tó wù yín kẹ́ ẹ padà lọ ṣe gáà rẹ̀ dànù tó yẹ pé téèyàn kan tó bá jẹ́ ń jẹ èèyàn méjì yóò ṣe gáà èèyàn mẹ́fà yóò mọ dọ́tẹ̀lẹ̀ ni torí pé ó ti overloaded kò ń kọ́ lónìí. A ti rí òkú Quadri wọ́n ti wú òkú Quadri ní ìjẹta
mo bẹ̀rẹ̀ sí ní gba àwọn ìpè kan mo dẹ̀ ń rí àwọn nǹkan kan tí wọ́n fi ránṣẹ́ sí mi tó fún mi ní assurance pé lódodo a rí Quadri láìpẹ́ akànlémọ̀ rí láàyè ni ẹni yẹn fẹ́ kí n come out live kí n tètè sọ ṣùgbọ́n mi ò sọ ọmọdé mọ́ nídìí iṣẹ́ yìí láyé tí social media dé yìí mo dẹ̀ ṣiṣẹ́ pẹ̀lú ọlọ́pàá gan mo mọ àwọn ìgbésẹ̀ kan téèyàn lè gbé because lórí ọ̀rọ̀ Timothy I learnt a lot of lessons. I know there are some steps that could obstruct the investigation of police. So I took my time. I knew it's going to come out like this. And I wanted to see the end of the investigation before I come out for these people. Please, ẹ jọ̀ọ́ nítorí t'Ọlọ́run, ẹ jẹ́ ká sọ òdodo. Ẹ jẹ́ ká dúró ti òdodo, ẹ dẹ̀ jẹ́ ká ṣe òdodo. Gbogbo ẹ̀yin apààyàn tẹ́ ń pera yín ní pásítọ̀ èmi ò sá fún yín o gbogbo ẹ̀yin apààyàn tẹ́ ń pera yín láàfáà èmi ò fọ́ fún yín o gbogbo ẹ̀yin apààyàn tẹ́ ń pera yín lóníṣẹ̀ṣe èmi ò kó yín jẹ o a ní pásítọ̀ gidi tó jẹ́ pé iná Ọlọ́run jó lára wọn wọ́n nígbàgbọ́ nínú Ọlọ́run wọ́n dẹ̀ ń sìn wọ́n dẹ̀ ń ṣe tiẹ̀ Ọlọ́run dẹ̀ ń dá wọn lóhùn wọ́n ṣe sùúrù débẹ̀ ni o. It is not automatic. A ní àfáà tó yẹ pé Ọlọ́run ní bẹ̀ tí ń pè tọ́lọ́run dẹ̀ ń dá lóhùn. Wọ́n ṣe sùúrù débẹ̀ ni o. It is not automatic. Mo dẹ̀ ń confam ẹ̀ fún yín pé a ní oníṣẹ̀ṣe tó confam tó dẹ̀ ń jẹ́bi iná. Wọ́n ṣe sùúrù débẹ̀ wọ́n ṣàbòsí ni o. Gbogbo àwa tójú bá ń kán tá a fẹ́ fi ojú sí àfáà bójú láti mọ̀ báyé jẹ́. Ẹ kú òun bẹ́ẹ̀ ẹ kú já mọ́ tẹ́ ń ṣe gbogbo àwa tójú bá ń kán tá a fẹ́ fi ṣe pásítọ̀ bójú láti mọ̀ báyé jẹ́ ẹ kú òun bẹ́ẹ̀ ẹ já mọ́ tẹ́ ń ṣe gbogbo òwò tó ọ̀kọ́ fáyanjú tó ọ̀kọ́ ṣègùn yanjú tó yẹ pé aburú ibẹ̀ ló ń mú káàkiri tó ń lò já kúkú mọ̀ oníṣẹ́ ibi ẹ má fi ba orúkọ àwọn tó ń ṣe dáadáa jẹ́ ẹ̀yin èké pásítọ̀ èké àfà èké babaláwo ẹ má fi ba orúkọ àwọn tó ń ṣe dáadáa jẹ́ stop coming out for me if you don't want to see the wrath of God if you don't want to see the wrath of God think twice before you talk ọ̀rọ̀ tí ọmọ rẹ ọmọ gbọ́rọ̀ láti ọmọ pé but daddy why did you say this ọmọ daddy I learnt you did this tó wà mọ́ mi ríbi lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ mi ọba wà wọ́n ní wow I'm disappointed in you. Why did you say this? Are you referring to this man? Are you referring to this matter? So how did you feel at the end of the investigation? When the man you are trying to defend later found culpable, how did you feel? Mama wò dáhùn rẹ lọ́jọ́ náà. Ọmọ Nàìjíríà, ó dọwọ́ wa o. Ẹ jẹ́ àjọ túnlẹ̀ ìṣe. Níwọ̀n bá abágbára kálukú wa bá ti mọ̀. Ẹ jẹ́ àjọ túnlẹ̀ ìṣe. Ọwọ́ ti bà olùṣọ́ ìgbà tá a fáwọn ọlọ́pàá láàyè wọ́n ráàyè ṣiṣẹ́ wọn wọ́n dẹ̀ ti ń jẹ́wọ́ irú ikú tí wọ́n fi pa Quadri iná ni wọ́n fi mú wọn débi táwọn sìn sí. Ìwádìí ń tẹ̀síwájú kọ́ àbí à ń retí ọjọ́ tá a lọ kóòtù ló kù tán bá kù kán tún kà wọ́n tó kù ni à ń retí ọjọ́ kóòtù ló kù. Àwa ṣe tiwa inú wa dẹ̀ dùn pé Ọlọ́run ó fi sẹ́yìn wá ó dẹ̀ vindicate wa ọ̀pọ̀lọpọ̀ òjò ló ti rọ̀ tílẹ̀ ti fi mu ọ̀pọ̀lọpọ̀ matters like this ló ti gbọ́dọ̀ wa kọjá tí ó padà dariwo lọ títí tó fi yanjú ariwo gè kọ́láyé jíjẹ táwọn ọlọ́pàá bá ti ṣiṣẹ́ wọn á jẹ́ kẹ́ ẹ mọ̀ pé wọ́n ṣe ibi tó bá ti ń rí bákan lójú wa ìdá máa ń pariwo tá a máa ń lọgun ọpẹ́ pàtàkì lọ́wọ́ mi ní dárúkọ yín SAN tí wọ́n ràn wá lọ́wọ́ lórí ọ̀rọ̀ yìí lábẹ́nú wọn fẹ́ ká dárúkọ wọn ẹ ṣé mo dúpẹ́ o àti gbogbo ẹ̀yin tí a bá sọ̀rọ̀ lábẹ́nú tẹ́ ẹ sì gbégbésẹ̀ gbogbo bọ́tìn tẹ́ ẹ tẹ̀ ó dún a sì ti rí result níta wà after náà nìyẹn a kú lè dá Quadri padà a lẹ́mìí tá a fún wọ́n ti pa gbé ṣùgbọ́n ìdájọ́ òdodo òun là ń béèrè fún a kí bàbá Quadri a kí ìyá rẹ̀ a kí ẹ̀gbọ́n rẹ̀ a sì kí àbúrò ó dà pé òun làkọ́bí a kí àwọn àbúrò rẹ̀
ẹ pẹ̀lẹ́ ẹ kú ara fẹ́ra kù ẹ kú àpamọ́ra ẹ pẹ̀lẹ́ àní rírú ẹ̀ mọ́ sówó tẹ́ ẹ ti ná kó tó di padà rí òkú Quadri ní ká sọ ni àbí dààmú tẹ́ ẹ ti dààmú fòró wàhálà àbí oríṣiríṣi tètè yín ti gbọ́ àti tójú yín ti rí tí ò lè dùn mọ́ ni ẹ pẹ̀lẹ́ ẹ kú ọ̀rọ̀ ọmọ ẹ kú ara fẹ́ra kù àní rírú ẹ̀ mọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ sì dìde fún kí asáàrí Quadri tẹ́ ẹ̀ dá àwọn onísọkúsọ ẹ̀dá lóhùn tẹ́yìn kì í ṣe religion bigot tẹ́ ẹ jẹ́ni tó nígbàgbọ́ nínú òdodo tẹ́ ẹ rẹ́ni tó nígbàgbọ́ nínú ẹ̀sìn yín ṣùgbọ́n tí ò dín ìjọmọnìyàn yín kù adúpẹ́ lọ́wọ́ gbogbo yín ẹ ṣé gan ni o àní firú ẹ̀ gbá gbogbo tí ń jẹ́ tọ́lọ́run Oriyomi Hamzat lórúkọ mi ayájímọ̀gìrì ajámọ́láyà bí àìlówó lọ́wọ́ aṣú ní ṣe bí oko onú eréke ìwọ̀lú balẹ̀ ń ṣàyẹ̀wò gúdúgúdú abẹ ìjákanjàkan à ń bá wí ó ń ṣe mí lọ́wọ́ your one and only controversial presenter the microphone wizard ẹ ṣeun o ẹ ṣeun ọjọ́ wọn bá lọ ilé ẹjọ́ á tún máa jẹ́ ẹ gbọ́ ẹ ṣeun.